àdìsí yẹn wà ní mo sọ yẹn. وتكون في أوقاتها. àdìsí kẹta ani Abdullahi ibn Umar وتكون ibn al-As radiyallahu anhuma عن النبي صلى الله عليه وسلم أنه ذكر الصلاة يوما بين أصحابه فقال من حافظ عليها كانت له نورا وبرهانا ونجاة يوم القيامة. وتكون في أوقاتها. Ànábì jókòó láàrin àwọn sàábé. وتكون níjọ́ kan Ànábì jókòó láàrin àwọn sàábé. níjọ́ kan Ànábì wá ń ròyìn irun. Ànábì ń ròyìn rẹ̀ fún wọn. Ànábì ní gbogbo ẹni tó bá ṣọ́ irun rẹ̀ ní pípé tí máa kírun dáadáa, irun yẹn yóò jẹ́ ìmọ́lẹ̀ fún. وتكون في wa burhanan, irun yẹn yóò jẹ́ ìmọ̀nà ọ̀nàmà yóò jẹ́ fún. أوقاتها. wa najatan, irun yẹn òun ni ó là ń jọ gbẹ̀ndẹ̀ al-qiyama. الله يلعن تاركي. wa man lam yuhafiz alayha, gbogbo ẹni tí ó bá ti wá kírun tó fi irun lẹ̀, lam yakun lahu nurun wala burhan wala najatun. إن الصلاة. tọ̀hún kò ní sí mọ̀lẹ̀ lára rẹ̀, kò ní sí mọ̀nà lára rẹ̀, kò ní sọ́là lára. لا تشتكي. وخشر يوم القيامة مع فرعون وهامان وقارون وأبي بن خلف. وتقول. قال أحمد حديثي Ahmad bun Hanbal lẹ́gbàá wa. وتقول في أوقاتها. gbogbo ẹni tí ó bá ti kírun rẹ̀ déédéé tó bá dijọ́ alikiyama, àárín àwọn Kárúnà, àárín àwọn Fìràáúnà, àárín gbogbo àwọn olórí burúkú ayé òun ni, àárín àwọn gbogbo wọn, àárín wọn ni ó wà níjọ́ náà. وتقول في أوقاتها. حديث كاني حدثنا علي بن نصر يا بن علي تاركا. جنكيو داكو جنكيو. حدثنا علي بن نصر بن علي الجهضبي قال حدثنا سهل بن حماد حدثنا همام حدثنا قتادة عن الحسن wa sọ̀rọ̀ Al-Jahdabiyu àwọn náà bá wa sọ̀rọ̀ Sa'd ibn Hamad àwọn náà bá wa sọ̀rọ̀ Tarika li salati. Hamamu náà bá wa sọ̀rọ̀ Tarika li salati. Qatada náà bá wa sọ̀rọ̀ Tarika li salati. wọ́n gba ìgbà yẹn wá látọ̀dọ̀ Hasan. Inna salata la tashtaki. wọ́n ní Khuraythu ọmọ Kubayhu òun ló gba ọ̀rọ̀ yìí wá olóhùn qaddamtul madinata olóhùn dé Madina njọ́ kan. Inna salata. Fakultu òun á sọ pé Allahumma yassirni saliha Allahumma yassirli jalisa saliha. Inna salata. bí ọlọ́run péré ọlọ́run. Inna salata. mo fẹ́ kó o fún mi ní ẹni retí jòkótì ní Madina tí mo dé yìí. Inna salata. Qala fajalastu ila Abi Hurayrata. La tashtaki. àṣebọ̀hún ti ṣàdó àwọn ọlọ́run ti gbà á. Wa taqulu fi awqatiha. ìgbà tó wọn ó dé Madina mọ́sálásí ànábì ẹni tó wọn ó jòkótì lẹ́gbẹ̀ẹ́ ó jẹ́ Abu Huraira. Allahu yal'anu tariki. Fakultu olóhùn wa ń sọ fún Abu Huraira pé inni sa'altullaha an yarzuqani saliha. òun bẹ́ẹ̀ lọ́hùn ní kọ́lọ́hùn jóun ó jòkótẹ́ ní eré o lọ́lọ́run fi kádàrá rẹ pé lọ́lọ́run fi kádàrá mi pé kí n jòkótì ọ. Salatul khashi'ina. فحدثني بحديث سمعته من رسول الله صلى الله عليه وسلم. Salatul khashi'ina. sọ àdìsí kan fún mi nínú àdìsí tó gbọ́dọ̀ ń ṣe ọlọ́run. Salatul khashi'ina. ṣé ń gbọ́ tí mò ń wí sá. Hiya salatun. ee Sujudum ruku'um buka'un. ee Sujudum ruku'um buka'un. àdìsí tí wọ́n Abu Hurairah bá kà fún mi yìí bóyá ó lè ṣe kó jẹ́ àǹfààní fún mi náà. Salatul khashi'ina. Abu Hurairah wá ń sọ fún wípé. Salatul khashi'ina. sami'tu Rasulallahi sallallahu alayhi wa sallam. Salatul khashi'ina. Abu Hurairah sọ fún wípé òun gbọ́ lẹ́nu ti ọlọ́run tá nábì sọ wípé inna awwala ma yuhassabu bihi al-abdu yawma al-qiyamati min amalihi
salatuhu. inna salata. Abu Huraira ní nínú ìṣirò ntọ́lọ́wọ́n ọba tí ó kọ́kọ́ ti ṣirò níjọ́ àlìkìyámà. Abu Huraira ní Ànábì sọ fáwọn pé irun ni àkọ́kọ́ o. salatul khashi'ina hiya salatun. Ẹni ó bá kírun rẹ̀ déédéé ó jèrè níjọ́ àlìkìyámà. salatul khashi'ina hiya salatun. Ẹni ó bá rárun láre yóò jẹ àgbákòyà níwájú Ọlọ́run. salatul khashi'ina hiya salatun. Irun òun làwa fi ń tarí ní lónìí. Àwa àfa ṣéwù ṣéègè khalifa gbogbo wa à ń kírun mọ́. salatul khashi'ina. Inú àfa mi tiẹ̀ ń dùn bí wọ́n ti mọ́sálásí ní. salatul khashi'ina. Àfa mi lúdò ní ta. salatul khashi'ina. Àbí bàbá Àjẹ̀bú. salatul khashi'ina. Àyèmọ́ yà wọn àfa àti wọn ta bàbá Àjẹ̀bú. hiya salatun. Wọ́n fi Kùránì ilé wọ́n fi ìrun lé bàbá Àjẹ̀bú ni wọ́n ń ta. hiya salatun. Náírà kí ló pé. hiya salatun. Lẹ́yìn náà mọ gbogbo ẹ̀ báyìí. sujudu mu ruku'u mu buka'u. sujudu mu Sẹ́yìn náà ń ta ni. ruku'u mu buka'u. Gbogbo àwọn nǹkan burúkú yìí àfikọ́lọ́ ń kó gbìyànjú jìnnà sí. salatul khashi'ina. Ìwọ àfa tó lọ Mákà tó tún fi eyín Mákà rẹ tó fi mú bíà. salatul khashi'ina. Bó ti ń fi di ìgò kan tilẹ̀ ló tún mú mi ló ń fi. salatul khashi'ina. Èyí wọn ajo mi àlùalá. salatul khashi'ina. Ẹlòmíì la ilaha illallah àfa mi yóò bá bu ẹrò pé mi ní omi àlùalá ní bẹ́ẹ̀ bí agé ni. salatul khashi'ina. hiya salatu. Máwù ni. hiya salatu. Àìmọye àwọn mọ̀lúdì tẹ́ ẹ bá lọ ẹ máa ra wọn wọ́n fi ń tà mọ́sà gbogbo nǹkan máa wà lọ́wọ́. salatul khashi'ina. Àwọn kàńdá tí ọ̀dánù wa yìí náà ni. hiya salatu. Àti wà téèyàn mẹ́ta èèyàn bíi mẹ́fà wá di ọmú báyìí. salatul khashi'ina. Bí nígbà tí èsè fàdé yìí olówó. hiya salatu. Wọ́n láwọn ṣé ń rí náà ni wọ́n rí nǹkan ni. Kí ló ń rí? sujudu mu. Sì rí nǹkan kan ó ti mú sẹ́pẹ̀ yóò ní. ruku'u mu buka'u. sujudu mu ruku'u mu buka'u. Ẹ jẹ́ á padà sọ́dọ̀ Ọlọ́run. Ẹ jẹ́ á padà sọ́dọ̀ Ọlọ́run. ulaika. Ká máa kiri kódà ara àwọn àfa tí wọ́n gbààwẹ̀. ulaika. Wàláhì làzí. lahum maghfiratun. Bébí para yín ni. wa ajrun kabir. Àfa mi àní Ọlọ́run ṣiṣẹ́ yín ni. ulaika. Ọlọ́run òróró tó bá wọn. lahum Kò ní gbààwẹ̀ fọlọ́run dépò tí ẹni tí ò tiẹ̀ gbààwẹ̀ ni ó kírun. maghfiratun. Wọ́n tó ń pera rẹ̀ láàfà wọ́n náà sọjọ́ tó ti kírun gbẹ̀. maghfiratun wa ajrun kabirun. ulaika lahum maghfiratun wa ajrun kabir. Àwọn ni wọ́n ti mọ́sálásí wọn ò ní ti mọ́sálásí àwọn tí wọ́n sọ̀fin pé kí wọ́n ti mọ́sálásí àwọn ń kírun. ulaika. Ẹ wà àtìgbà tí wọ́n ti mọ́sálásí. Ẹ wà àtìgbà tí wọ́n ti àwọn ilé Ọlọ́run. Àrà Sámúkí. ulaika. Àmọ́ ẹ ráwọn ibi tẹ́ ẹ ti ń ṣe mítìnì ẹ rí bẹ̀ sí. ulaika. Irú ọgbọ́n tẹ́ ẹ dá tẹ́ ẹ fi ń ráyè ṣe mítìnì ní gbogbo àwọn ilé aṣòfin tẹ́ ẹ fi ń ṣe mítìnì kí ló tẹ́ ẹ dárú ọgbọ́n òun sínú ẹ̀sìn. ulaika. lahum maghfiratun wa ajrun kabir. Àkíjímọ̀ nínú Ramadana yìí rárá. ulaika. Ẹ wo ẹkún ẹ wò fo. ulaika. Kò sí tẹ́fù sí rí. ulaika. Ẹ bá ṣe pátá àti ẹ̀tún rọ́gbọ́n dá díẹ̀díẹ̀ nínú ilé wa. ulaika. Àwọn èèyàn ò rí Kùránì gbọ́ àwọn èèyàn ò rá Sámúkí. ulaika. Wọn ò rí wákàtí márùn-ún kí. ulaika. Ìmáàmù mi tó ṣe pé jíjẹ ìmáàmù tó jẹ ìmáàmù tẹ́bí kó lè máa rówó kó jẹ ní kí n ṣe torí Ọlọ́run. ulaika lahum Òun náà gbọ́lúdé ni. maghfiratun wa ajrun kabirun. ulaika lahum maghfiratun wa ajrun kabir. Subhanallah. wa bihamdihi subhanallah al-azim. Pẹ̀lú àṣẹ Ọlọ́run kò ní sí tafsiri lọ́la. Ọ̀túnla òun ni Lailatul Qadri wa. Tí ń jẹ́ 27 àsìkò tá a ṣe yìí náà láàṣì. Láàṣì ó di Naharul Qadri nù.
àti lèlátù àti nàárù tọ́ Masha Allah àti nàárù àti léìlú ọlọ́run kó gba gbogbo ẹ̀ fún wa. Àmín. Bi'iznillahi ta'ala. Allahumma àmín. lọ́yìn lèlátù kádìrì tí mo ní lọ́la ọ̀dà àfàmà Umaru Tapa ni. ní lèlátù lọ́la àmọ́dédé àsìkò tá à ń ṣe tẹ̀fsírì náà lálọ́ ṣe lọ́hùn. ẹ rí wa ẹ fọkàn balẹ̀ gbogbo ẹ̀yin olólùfẹ́ ẹ fọkàn balẹ̀. ọba tó ní abẹ́rẹ́ Ramadan náà ní rọrùn ọlọ́njà lópin ẹ̀. Àmín. káwá sọ̀pọ̀lọpọ̀ ọdún láyé. Àmín. akí àwọn bàbá wa láti ilé wa ní Salati. bàbá wa Sheikh Abdulaziz Shiku Salati. Adamallahu bàbá wa ayatahu. Nuru Yita Akin.